tún kí wa káàbọ̀ sí wákàtí aláyọ̀, wákàtí ìgbómìnrin láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. A ti gbé ẹ̀wò fún àgbà díẹ̀ lórí ara àti ẹ̀mí tí a sì mú oríṣiríṣi àwọn tọ́pìkì wá fún wa. Èyí tí a fẹ́ mú wá fún wa lónìí la sọ nípa ìgbé ayé titun ní ọ̀sẹ̀ tó lọ. Lónìí a fẹ́ wo bí ìgbé ayé titun yìí ṣe ní í ṣe pẹ̀lú ìrírí titun wa àti ntàyàn. Yẹni identity wa àti our choice, our identity and our choices. Ìgbé ayé titun yìí kí ni bá ṣe pẹ̀lú àyànmọ́ àti ìdánimọ̀ wa nínú Kristi. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé Kọ́ríńtì kejì orí 5:17 tá a kà fún wa. Apá tó parí yẹn ó ní kíyèsí gbogbo rẹ̀ di titun. Gbogbo rẹ̀ di titun. Èèyàn lè raṣọ titun kó wọ̀ sára ṣùgbọ́n kí ó mọ̀ titun nínú. Èèyàn lè ra bàtà titun kó wọ̀ sẹ́sẹ̀ ṣùgbọ́n kó òun gángan má di titun. Èèyàn lè wẹ̀ kó mọ́ dáadáa níta ṣùgbọ́n kó mọ̀ nínú. Èèyàn tẹ̀ lè pa àwọ̀ ara rẹ̀ dágán kó di àyìn ní aboríṣiríṣi àwọ̀ tó fẹ́ ṣùgbọ́n nínú lọ́hùn kó mọ̀ change. Gbàǹgbà tí a bá wà nínú Kristi, òun nìkan ni ọṣẹ àfọṣọ tó lè fọnú wa mọ́. Òun nìkan ni ẹ ti ń da iná fàdákà àti wúrà tó lè mú ìdàrọ̀ kúrò nínú ọkàn wa, ìdàrọ̀ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ara tí èṣù nípa àjogúnbá iṣẹ́ Ádámù tó fi sínú ọkàn wa. Ìgbà yẹn la ó ní ẹ̀dá titun láti lè wu Ọlọ́run. Ìgbà nínú Pétérù kìíní orí kejì ẹsẹ̀ 9 Bíbélì sọ kan fún wa níbẹ̀. Pétérù kìíní orí kejì ẹsẹ̀ 9 ó ní ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀ tí a pè jáde láti inú òkùnkùn láti jẹ́ ìmọ́lẹ̀ ògo ọmọ rẹ̀. Ṣé ẹ rí i pé ẹ bá wọ nǹkan tí Bíbélì sọ fún wa níbẹ̀ yẹn? Àwa tí kì í ṣènìyàn nígbà kan rí, ìwé mọ́ sọ bẹ́ẹ̀. Tá a bá ṣènìyàn nígbà kan rí kí n la jẹ́? Bóyá igi, bóyá ẹran, bóyá òkúta, bóyá nǹkan tí ò wúlò kan. Nǹkan tá a bá ṣe èèyàn kí ló wá sọ á dé nìyàn? Ìbí nínú Kristi tí a ṣàlàyé nínú John orí 3 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 8 nígbà tí Níkódémù wá bá Jésù. Ohun tó sọ wá dé nìyàn Ọlọ́run nìyẹn. Bíbélì á sọ fún wa ní Pétérù akọ fún wa jẹ́ kó yá ń bá ní pé àwa ni ìran tí a yàn. Identity tuntun tá a nínú Kristi nìyẹn. A di àyànfẹ́ orílẹ̀-èdè mímọ́, olú àlùfáà. Ṣé ẹ máa tẹ́ ń pè ní àlùfáà nínú májẹ̀mú láéláé? Ẹ wo oyè àlùfáà nínú ìran Léfì. Oyè tó ní ọ̀wọ̀, oyè tó ní agbára ni. Ìyẹn ni pé sẹ́nìkan á wò pé ṣé òun náà Léfì lòun náà lónìí ni a nílò ká sọ̀rọ̀ àwọn Léfì ká tó mọ̀ pé ajá àlùfáà. A nílò ká sọ̀rọ̀ àwọn ní Árónì àbí Mósè pé ajá àlùfáà. Ẹ̀dá titun yìí, identity ẹ̀dá titun yẹn ló sọ wá di ìran tá a yàn, àyànfẹ́, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀ tá a pè jáde kúrò ní òkùnkùn. Àwọn tá a ti pè jáde wọn ní ànímọ́ yìí. Àwọn tá a ti pè jáde wọn a lè pè wọ́n ní àlè mọ̀ ọ́n ànímọ́ yìí. Ṣùgbọ́n àti àti pè jáde ńlá ń jẹ́ ànímọ́ yìí mọ́ lára. Àwòrán titun tá a jẹ́nu Kristi nìyẹn. Bí ẹ̀ bá tẹ iṣẹ́ kan tí ó ṣe ẹ̀ bá lè tẹ́ ẹ̀ bá wo benefit bẹ́ẹ̀ yẹn máa fara dà. Àyàn ń fà pátá lónìí torí ẹ̀ rí ọ̀rọ̀ tí a ti pamọ́ sínú rẹ̀. Ẹ wo àwọn yẹn lọ sínú òkun, àwọn yẹn lọ sínú oòrùn, wọ́n lọ sínú òṣùpá kí náà ń wá lọ nítorí ọ̀rọ̀ tí ń bẹ́nu rẹ̀ ni. Bí ẹgbẹ́ ní Kristi bá tiẹ̀ dàbẹ́ pé èèyàn kò le, níta bá wo àǹfààní tí ń bẹ nínú rẹ̀ fún wa, èèyàn ò ní wò ó kó le. Nínú ẹ̀dá titun yìí a rí pé a ti kú pẹ̀lú Kristi. Kristi ti kú, bẹ́ẹ̀ la kú pẹ̀lú rẹ̀. Nígbà ó sì jíǹde, ó jí wa dé pẹ̀lú rẹ̀. Ìyẹn ni pé gbogbo ti Kristi ní ìrírí ẹ̀, àwọn náà ní ìrírí ẹ̀, tó dá ń tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀, àgbà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Ìyẹn ni pé a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ torí àṣínú ìgbé ayé Ádámù mọ́. Ìgbé ayé nínú ẹ̀mí la wà. Ẹ̀ ń gbé yẹ̀wò ní ara àtẹ̀mí, ara bọ́ ìhọ́ ara sílẹ̀. Ìgbà tí ejò bá bọ́ ìhọ́, ìgbẹ́ náà máa ń bọ́ kóònù karahun rẹ̀. Wo àwọn nǹkan tó ń bọ́ ọ yẹn, ìgbà tí ejò bá bọ́ ọ ẹ̀rù ó máa dán ni. Ara rẹ̀ máa ṣe yọ. Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ti tó yẹ. Níta mọ̀ wá mọ̀ lánàá. Òkè mọ̀ bá dàbí pé àwọn rí ìyípadà yẹn tòótọ́. Ojú tó fi wà tẹ́lẹ̀ gan yóò tó change. À ń tòótọ́, ń tọ́jẹ́ lánàá ni. Ìgbà lónìí
bí n bá wà nínú Kristi ó ní mo di ẹ̀dá titun òun ọjọ́ ti kọjá lọ. Àgbé àwọ̀ ẹ̀ṣẹ̀ wọ̀ mọ́, a kì í sì ṣe ẹrú ẹ̀ṣẹ̀ mọ́, àfokùn ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn kẹsẹ̀ máa fà wá lọ, a sì sí ní abẹ́ agbára ẹ̀ṣẹ̀ pàápàá torí agbára ẹ̀ṣẹ̀ ti fọ́ nípa ìjẹ́wọ́ wa nítorí nínú Kristi Jésù. Àwa ní ẹ̀dá titun yìí èyí tá a ṣe gbé nínú Kristi. Ìgbé ayé àtijọ́, ìrírí wa àtijọ́, ìrìn wa àtijọ́, ọ̀nà wa àtijọ́ tá a mọ̀ wá tẹ́lẹ̀ a mọ̀ wá mọ́, a ti pa ọ̀nà dà, a ti pa ọ̀gá dà, àìṣe ẹrú èṣù mọ́, àìṣe ẹrú ẹ̀ṣẹ̀ mọ́. Ọ̀gá wa lè ṣù tẹ́lẹ̀, ọ̀gá wa lè ṣẹ̀ tẹ́lẹ̀ tó mú wa lẹ́rú, ṣùgbọ́n nísìnyí agbára ti pààrọ̀ ọwọ́ lórí ayé wa. A kì í bá a bá ní ìmọ̀lára nǹkan yìí àmọ̀ síra wa ní lóore púpọ̀ o. Ẹni tí ó bá dẹ̀ ní ìrírí ìmọ̀ sí rẹ̀ ń sùtá o. Ó wà lábẹ́ agbára ẹ̀ṣẹ̀, ó wà lábẹ́ agbára èṣù. Bí Joseph tó pariwo ń jọ sí ta ni ó gbà mí nínú ilé yìí, bẹ́ẹ̀ ni ó máa ké lábẹ́ agbára ẹ̀ṣẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ìwà ọ̀rọ̀ ayé ìṣú wọn, ọ̀rọ̀ ayé ìṣú àwọn gbóònù ṣe ní sú wọn. Ọ̀gá yín akónisìnì amúnisìnì abẹ́ tax master tẹ́ wà ẹni tó ń fi ẹ̀ǹfò tó le tó fi ó gbélé yín ni àwọn àìsàn láyé bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ tó lọ sí ìjọba ọlọ́run. Ẹ jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ tó ní pé tọwọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò tọ́. Ìgbà tí wọ́n fẹ́ jáde ńbẹ̀ nísìnyí lọ́nà bá pín wọ́n wá ń sáré àsádójúbolẹ̀ ẹlòmíì kúnnú rẹ̀. Ká tó kú sínú kọ́ndíṣìn yẹn Jésù ń pè ọ́ lónìí yìí pé ká bọ́ ìhọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ká fi Jésù ṣe Olúwa. Ìbéèrè ni pé àwa ju aṣẹ́gun lọ nípa ẹni tó fẹ́ wa ní aṣẹ́gun, ẹni tó lọ sójú ogun tó kó ìkógun bọ̀ wálé. Ó ní ajuru ẹni bẹ́ẹ̀ lọ nínú Kristi torí pé Jésù tẹ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ó tẹ ara mọ́lẹ̀, ó tẹ èṣù mọ́lẹ̀, ó tẹ ayé mọ́lẹ̀, agbára ayé búburú yìí ó tẹ mọ́lẹ̀, ìjọba ìtẹ́ òye ó tẹ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni torí pé Kristi nínú wa àwa nínú Kristi. Tí Kristi bá tẹ mọ́lẹ̀ nínú wa ní Kristi wà àbáwa nínú Kristi, tí n bá wa tẹ nǹkan yẹn náà mọ́lẹ̀, ìgbà yìí tuntun tá à ń fi ọ̀nà pé Kristi nìyẹn. Nígbà tí ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 11 sọ fún wa, Ephesians 2:19, ó ní nísinsìnyí a kì í ṣe àlejò mọ́, gbẹ̀gbọ́n ọlọ́tọ̀ pẹ̀lú àwọn èèyàn mímọ́ àti ti ilé Ọlọ́run. Àìsí àlejò mọ́ àlejò sí ìyanu Ọlọ́run, àlejò sí ọ̀rọ̀ rẹ̀, àlejò sí ẹ̀mí mímọ́, àlejò sí ìjọba Ọlọ́run. Gbogbo àwọn ọjọ́ jálejò sí ó sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ bọ́ọ̀lù yẹn sì ń dọmọ báyà kí n gbé yàn kí n adopt yẹn. So nígbà tó wá sì bí yẹn sínú ẹbí yẹn àbọ̀ wọn adopt rẹ̀, gbogbo ohun tẹ́bí yẹn ní pátá lòun náà ni kì í ṣàlejò mọ́. Báà náà ti jẹ́nu Kristi nìyẹn. Ìgbọ́n tá a bá mọ̀ a kàn máa gbé bí ẹrù ìsúnmọ́ máa jẹ́ àná máa pọ́n a lójú. Bí a bá ti á náà ìrírí yìí a gbọ́dọ̀ ní ìtọ́wò titun, the taste, la goût, the taste, new taste. Ìyẹn ni pé nígbà tí ìtọ́wò tuntun bá wá yóò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwé Kólósì orí 3 ti sọ fún wa ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 14 tó ní ká gbé ọkùnrin tuntun ní wọ̀. Ìyẹn ni pé òǹgbẹ ẹ̀sùn gbẹ wá mọ́, òǹgbẹ Ọlọ́run gbẹ wá. Bẹ́ẹ̀ bá rẹ̀ tó òǹgbẹ Ọlọ́run òǹgbẹ, òǹgbẹ ìsìn ọgbẹ, òǹgbẹ àdó ọgbẹ, òǹgbẹ ìsìn ọgbẹ. Ẹni pé kí ni òǹgbẹ kí ló fẹ́ gbẹ? Òǹgbẹ méjì lè gbìyànjú lẹ́ẹ̀kan náà. A lè wà lábẹ́ agbára ọ̀gá kan náà, a lè wà lábẹ́ agbára ọ̀gá méjì lẹ́ẹ̀kan náà. Ọ̀gá méjì ò lè so mọ́ ṣàkóso wa lẹ́ẹ̀kan náà, ìdá Ọlọ́run àbí èṣù. A lè wà lábẹ́ agbára ìtọ́wò méjì lẹ́ẹ̀kan náà, ọ̀kan náà láti ní ìtọ́wò rẹ̀. Bàbá tí wàá ní rí pé ṣọ́ọ̀ṣì àbí choice wa yóò yàtọ̀. N ta yàn, n ta fẹ́, n ta lépa, n tó wù wá tó jẹ́ ìlépa wa ó gbọ́dọ̀ yàtọ̀. Ṣé ìrírí yìí àti ní tábà tí ìní kí ló rẹ̀ kọ́ra dúró fún? Láti dúró sí lónìí ní ìjọba Ọlọ́run ló rẹ̀ kó pa á mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, kó fi ọ̀rọ̀ rẹ̀ fún ayé wa ṣe, tó wá sílẹ̀. Kó iṣọ́ àdìdì tán nínú àti níta bíbọ̀ Jésù rẹ̀, bíbọ̀ Jésù Kristi Olúwa wa. Èmi ni wòlíì Òkìtàn Jeremiah bí abala fẹ́ràn ti pè wá àwọn àdírẹ́sì wa náà lè rí yẹn. God bless you. Amen.